lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1992 ẹgbọ́n mi lẹ́ẹ̀kan sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1992 ìyún the 26th of November 1992 ìní ariwo ńlá mà sọ ní gbogbo Nàìjíríà pàápàá ilẹ̀ Yorùbá àti ìlú Ọ̀yọ́ nígbà táwọn agbanipa lọ dá aṣọpa ìlú Ọ̀yọ́ olóyè Àmọ̀dá Ọlọ́run Òṣèbí lọ́nà lásìkò tó ń lọ sí oko ẹ̀ tí wọ́n sì pa á nípakúpa. Lọ́jọ́ tá à ń wí yìí, níbo lẹ́yìn wà? Níbo lẹ́yìn ń gbé? Ọmọ ọdún mélòó lẹ́yìn? Àbẹ́yìn ò tí ì dáyé nígbà náà ni? Ìṣẹ̀lẹ̀ yìí ó ti pé ọdún 23 lọ́dún yìí 32 years. Bẹ́ẹ̀ ló ṣeé ṣe kí ọ̀pọ̀ àwọn míì kó má tí ì dáyé. Kó lè yé yín dáadáa pàápàá àwọn ọmọ àsìkò yìí tí kò tí ì dáyé tàbí kéré púpọ̀ ní ìgbà náà àtàwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn tó ń lo abala yìí fún iṣẹ́ ìwádìí. Ọ̀kan pàtàkì lára àwọn ìjòyè ìlú Ọ̀yọ́ ni Aṣípa. Kódà ó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn Ọ̀yọ́mèsì, ìyẹn àwọn olóyè méje tó wà lábẹ́ Aláàfin Ọ̀yọ́ tí wọ́n lágbára láti rọ Aláàfin Ọ̀yọ́ lóyè bó bá kọjá àyè ẹ̀. Fún àǹfààní àwọn tó lè má mọ̀, orúkọ àwọn méje tí wọ́n jẹ́ Ọ̀yọ́mèsì ní Baṣọ̀run tó jẹ́ ọ̀gá wọn, Àgbàkin lẹ́nìkejì, Sàámú lẹ́nìkẹta, Alápẹ̀rẹ̀ ní kẹrin, Lágùnà ní ìkarùn-ún, Akíníkù ní ìkẹfà, nígbà tí Aṣípa jẹ́ ìkeje. Olóyè Àmọ̀dá Ọlọ́run Òṣèbí táwa ń wí gan ni Aṣípa ìlú Ọ̀yọ́ lásìkò Aláàfin Ọ̀yọ́ tó wàjà lọ́dún 2022, ìyẹn Ọba Lámídì Adéyẹmí ikú bàbá yèyé. Ṣùgbọ́n ọ̀tá ńlá àti orogún ńlá ló wà láàrin àwọn méjèèjì o, kódà wọn kì í fẹ́ fojú kan ara wọn bíi pé wọ́n jọ ń jàdó oyè kan náà ni. Nǹkan pàtàkì tó wà lẹ́yìn orogún àárín Aláàfin Lámídì Adéyẹmí àti Aṣípa Àmọ̀dá Ọlọ́run Òṣèbí ní ìtàn ìlú Ọ̀yọ́ tó jẹ́ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀keje lásìkò yìí. Bí ẹ̀yin bá ti ní apá kìíní ìwé ìtàn Yorùbá tí olùdásílẹ̀ wa Ọ̀gbẹ́ni Kúnlé Babárìndé ṣe, ẹ kò nílò àlàyé nítorí ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn bí ìlú Ọ̀yọ́ àsìkò yìí ṣe jẹ́ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀keje. Ọ̀gá wa ti ṣàlàyé ẹ̀ sínú ìwé ìtàn Yorùbá Tòótọ́ apá kìíní. Bí ẹ̀yin kò bá tí ì ní ìwé náà tàbí rà á, ó ṣe pàtàkì kí ẹ tètè ṣe bẹ́ẹ̀ kó lè yé yín nítorí a kò lè ṣàlàyé púpọ̀ lórí ẹ̀ lábala yìí. Ṣá ohun tí Aṣípa máa ń jẹ́ kó yé Aláàfin Ọ̀yọ́ nígbà ayé àwọn méjèèjì ni pé àwọn baba ńlá òun ló ní ìlú Ọ̀yọ́ àsìkò yìí àti pé àgọ́ ọjà ni wọ́n ń pe Ọ̀yọ́ àsìkò yìí tẹ́lẹ̀ kí ọmọ ọba Aláàfin Ọ̀yọ́ orúkọ ẹ̀ ń jẹ́ Àtìbà kó tó wáá fagilé gba ìlú náà mọ́ àwọn baba ńlá òun tí wọ́n ń joyè baálẹ̀ àgọ́ ọjà lọ́wọ́. Bẹ́ẹ̀ ló ní látìgbà náà ni wọ́n ti yí orúkọ ìlú náà kúrò ní àgọ́ ọjà sí Àgọ́dọ̀yọ́ kó tó di pé wọ́n yọ àgọ́ kúrò lẹ́yìn ẹ̀ tó wá di Ọ̀yọ́. Olóyè Àmọ̀dá máa ń sọ pé lẹ́yìn tí Aláàfin Àtìbà fagilé gba ìlú àwọn mọ́ àwọn lọ́wọ́ ni wọ́n fa àwọn baba ńlá àwọn tó ní ìlú náà joyè Aṣípa. Olóyè Àmọ̀dá wa máa ń jẹ́ kó di mọ̀ pé níwọ̀n ìgbà táwọn ti gba kámú nítorí Aláàfin ló kúkú di gbogbo ilẹ̀ Yorùbá nígbà náà tí wọ́n sì ti sọ ìran àwọn tó ń ṣàkóso ìlú náà di olóyè lábẹ́ Aláàfin, ó yẹ kí Aláàfin Ọ̀yọ́ lè máa bu ọlá díẹ̀ fún àwọn, pàápàá pẹ̀lú báwọn tó ṣe ti wà lára Ọ̀yọ́mèsì. Fún àwọn tó bá ti gbẹ́jú dáadáa lásìkò náà, ọ̀pọ̀ ìjà ńlá ló ṣẹ̀ láàrin Ọba Lámídì Adéyẹmí àti olóyè Àmọ̀dá, kódà tí wọ́n tó gbé ara wọn lọ sí ilé ẹjọ́ lórí àwọn ilẹ̀ tí olóyè Àmọ̀dá máa ń ní Aláàfin Ọ̀yọ́ tà lọ́nà àìtọ́. Ìjà ńlá kan tó ṣe pàtàkì táwọn méjèèjì tún jọjà ní àsìkò tí Ọba Adéyẹmí fẹ́ fi olóyè MK Abíọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n olóyè Àmọ̀dá takò tó lóun yóò gba ilé ẹjọ́ lọ pé kò lò fi Abíọ́lá joyè nítorí òun nìkan ni wọ́n yọ sẹ́yìn nínú gbogbo àwọn Ọ̀yọ́mèsì lásìkò tí wọ́n ń gbèrò láti fọkùnrin olówó tabua náà joyè ńlá ọ̀hún. Bí a bá ní ká máa ka àwọn ìjà tó ṣẹlẹ̀ láàrin Aláàfin àti Aṣípa, ó dájú pé a ní lè sọ tán ní ọ̀sẹ̀ yìí. Láàárọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 1992, ìyún the 26th of November 1992, ni olóyè Àmọ̀dá kúrò nílé rẹ̀ lẹ́yìn tó kírun tán gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo. Ṣùgbọ́n bó ṣe kù díẹ̀ kó dé oko ẹ̀ tó wà lábúlé Ìjàwáyà Aṣípa làwọn agbanipa dá a lọ́nà. Nígbà táwọn yẹn dá a lọ́nà tí wọ́n sì wá mọ̀ pé alágbára ni Àmọ̀dá àti pé olóògùn púpọ̀, tí wọ́n sì mọ̀ pé ìbọn tàbí nǹkan ìjà olóró kò lè pa, èyí ló jẹ́ kí wọ́n gbé ṣubú tí wọ́n sì yí lọ́rùn pa. Pẹ̀lú bá ṣe yí Àmọ̀dá lọ́rùn pa tó yìí, ọkàn wọn ò tún balẹ̀, wọ́n rò pé ọkùnrin náà tún lè dìde padà. Èyí ló kúkú jẹ́ kí wọ́n gbé ásíìdì tí wọ́n dà sí lẹ́nu tí wọ́n sì rí dájú pé ó lọ sọ́nà fún ẹ̀. Ṣé ẹ mọ̀ pé kò sí béèyàn ṣe lóògùn tàbí ṣoògùn májèlé tó, bí ásíìdì bá fi dé inú èèyàn ọ̀run làlà ní fúnítọ̀hún o. Bí olóyè Àmọ̀dá ṣe kú rèé lẹ́yìn 70 years. Kódà àwọn tó pa á dúró tì láti rí i pé ẹ̀mí ti bọ́ lára rẹ̀ pátápátá. Gbogbo ìlú Ọ̀yọ́ pàápàá agbègbè ìsàlẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lómì títì
tí ariwo ńlá sọ. Bẹ́ẹ̀ làwọn ìdílé olóyè Àmùdá àtàwọn èèyàn rẹ̀ ń fẹ̀sùn kan Ọba Lámídì Adéyẹmí pé òun ló rán àwọn agbanipa náà láti pa á, ṣùgbọ́n tí kábíyèsí lòun kò mọ mẹsẹ̀ nínú ọ̀rọ̀ ọ̀hún. Ó ṣe pàtàkì láti jẹ́ kí ẹ mọ̀ pé odidi ọdún méje làwọn ẹbí olóyè Àmùdá fi gbé òkú ẹ̀ pamọ́ tí wọ́n kọ̀ láti sin. Ìdí tí wọ́n fi ṣe èyí ni pé wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì láwọn fẹ́ rí ìdájọ́ òdodo kó tó di pé àwọn yóò sìnkú ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n mú àwọn afurasí méjì kan tí wọ́n ní wọ́n súnmọ́ Aláàfin Ọ̀yọ́ púpọ̀ tí wọ́n sì fún wọn ní ẹ̀wọ̀n ọdún méje, ṣùgbọ́n táwọn ẹbí olóyè Àmùdá kò fara mọ́ ìdájọ́ náà tí wọ́n sọ pé àwọn mẹ́rin tó pa bàbá àwọn àti pé nítorí ipò onítọ̀hún ni wọn kò ṣe lè fi jófin. Títí dásìkò yìí nítorí ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀tá ńlá ló wà láàrin àwọn ẹbí Aláàfin Ọ̀yọ́ tó wàjà lọ́dún 2002 àtàwọn ẹbí olóògbé Àmùdá Ọlọ́run Òṣèbí, tó sì jẹ́ pé nítorí rẹ̀ ló jẹ́ káwọn ẹbí ẹ̀ àtàwọn ará agbègbè ìsàlẹ̀ Ọ̀yọ́ dáná àríyá láti ṣe yẹ̀yẹ́ lásìkò tí Aláàfin Adéyẹmí wàjà lóṣù kẹrin ọdún 2022. Ṣé ẹ rí i pé nǹkan ńlá àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkógbì ti ṣẹlẹ̀ sẹ́yìn nínú ìtàn orílẹ̀-èdè yìí? Ẹ má jẹ́ ká dààmú ara wa jìnnà. Ẹja tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nígbà tá a tún mú àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkógbì míì tó ti mì orílẹ̀-èdè títì sẹ́yìn wá fún yín. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, àrán.